sẹ́yìn náà ti rí wípé ìyàwó Sanko Rashidi ó kàn fẹ́ fi ikú ọmọ ẹ̀ ó fẹ́ fi ba orúkọ ọkọ ẹ̀ jẹ́. Kò ro ìgbà tí ó ń dùn fún wọn tọkọ ẹ̀ ń ṣe dáadáa, kò ro gbogbo yẹn o. Ikú ọmọ yìí ó fẹ́ fi make owó, ó dẹ̀ fẹ́ fi bring orúkọ ọkọ ẹ̀ down. Mo fẹ́ kẹ́ ẹ wo àwọn, ó tún ti lọ sọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀, ó ti sunkún èké lọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ láti lọ rojọ́ mọ́kọ ẹ̀ káwọn ọmọ Nàìjíríà lè bá ṣe kíni kán lè bá fún ní owó. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ wo àwọn fídíò kan toró ní ọkọ òun ò kì í ṣe dáadáa sóhun látìgbà tóun ti fẹ́. Ó ní kò kí n tọ́jú ọmọ, kò kí n tọ́jú ilé. Mo fẹ́ kẹ́ ẹ wo àwọn fídíò ibi tọ́kọ ẹ̀ ti ń gbé jáde, ibi tí ọkọ ẹ̀ ti ń mark birthday ẹ̀ fún. Mo fẹ́ kẹ́ ẹ wò ó. Bóyá ọmọ ẹgbẹ́ bóyá ẹ̀yàn ọmọ Olúmọ̀dílé ládé. Ìyá bàbá ṣe púpọ̀ lọ́rọ̀ tó ń gbé lọ́wọ́ lábẹ́ sí. Ọ̀yá ìyá rẹ̀ mọ̀ mọ̀, ọ̀yá ìyá rẹ̀ mọ̀ mọ̀, ìkọ́lá rẹ̀ kúrò. Ìbá ṣe táwọn tó máa bá ìyá rẹ̀ àmọ́ pé ìyá ìyá bàbá ló dé. Ìyá ìyá bàbá ló dé. Ọ̀yà tolú ọ̀pọ̀ wípé ọ̀yà lóbi títí orí òní ọ̀gbọ́n APC ó bá rẹ̀ mú ọ̀gbọ́n Àlàbí ọ̀gbọ́n Àkànní ọ̀gbọ́n Àdìsá ọ̀gbọ́n Àlàwọ̀ ọ̀gbọ́n Ọ̀mọ̀wọ́ ọ̀gbọ́n Àkànbí ọ̀gbọ́n Àtàndá ọ̀gbọ́n Àìdí ọ̀gbọ́n lọ́yà lọ bí lóde èkó olùkókòkò bí ẹni kọjá àjàkóró ti òdi ọ̀yàn ọ̀yà tolú wọ́n fún nídà òfin bẹ́ẹ̀kì wọ́n fún nídà òfin pààyàn. Ó kàn fẹ́ fi ikú Jamal ó fẹ́ fi make owó, ó dẹ̀ fẹ́ fi ba orúkọ ọkọ ẹ̀ jẹ́ ni. Àìsàn tó pa ọmọ yẹn ó lẹ̀ ń wò yìí, tó lọ́mọ yẹn nítorí pé ó miss dáàdì ẹ̀ Sanko Rashidi ò sí nílé, kò sí gbá kò sàwo ẹ̀ lọ́mọ yẹn fi kú. Àìsàn tó pa ọmọ yẹn, sickness tó pa ọmọ yẹn lẹ̀ ń wò yìí, ó lẹ̀ ń wò yìí. Ọkọ ẹ̀ ti ta mọ́tò rí nítorí ẹ̀ láti fi get visa tó travel tó lọ tí ò rí nǹkan kan mú bọ̀ wá sílé padà. Gbogbo yẹn ò sọ, ó wá gbọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ lọ, ó lọ ń sun ẹkún èké ń bẹ̀ kọ́mọ Nàìjíríà lè bá ṣe kíni kán lè bá ṣe ọ́ láàánú. Ó fẹ́ fi kú ọmọ. Ó yẹ ká àwọn tó bá lọ́pọlọ kán ti mọ̀ wípé kò sí nǹkan méjì tí ìyàwó Sanko fẹ́ ṣe ju wípé ó fẹ́ fi kú ọmọ ẹ̀, ó fẹ́ fi make owó lọ. Orí báyìí ó dẹ̀ sọ pé ọkọ ẹ̀ ò tọ́jú ẹ̀, ọkọ ẹ̀ dẹ̀ ń gbé ọ jáde. Ṣèbí fídíò bọ́kọ ẹ̀ ṣe ń gbé jáde lẹ́ ń wò yìí, àwọn àtọmọ. Sanko Rashidi jẹ́ nìkan tí kò kí ń fi family ẹ̀ ṣeré, but tí ẹni issue bá ti wáyé, ìwọ ló dẹ̀ fa tó ìwọ tí Sanko Rashidi tó fi kúrò nílé,
because èèyàn tó lórúkọ tó dẹ̀ fẹ́ máa sá fún ìbanilórúkọ jẹ́ ni síbẹ̀ rí wípé kò tí ì jáde wá sọ anything. Ìwọ ló ń bá àwọn láńlọ́ọ̀dù àdúgbò jà, ló ń bá àwọn èèyàn jà lóríṣiríṣi tó mọ gbọ́kọ ẹ ṣépè ó dẹ̀ kúrò nílé fún ẹ. Ó wá délẹ̀ tán sí yìí ó wá ń jáde káàkiri. So ṣé ikú ọmọ ẹ ló kẹ́ ẹ láàdé lẹ́fù yìí ni àbò fẹ́ fi kú ọmọ ẹ míìkì owó? Because púpọ̀ náà àwọn èèyàn náà gbogbo ẹ̀yin tẹ́ ń bú mi èébú dọ́là nítọ̀dọ̀ mi ló máa jẹ́ o, kò sí tó kàn mí pẹ̀lú pé ẹnìkan bú mi. Because tí ó wá jẹ́ wípé èèyàn tó ní ọpọlọ òun ni púpọ̀ àwọn èèyàn tó ń wò wá ni ẹ ní máa ṣáìdì ẹnìkan. Ṣé ẹ mọ ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ ni ṣèbí ọkọ lè dámọ̀ bọ̀ tí tóbìnrin bá ti wá jáde àbí anybody jáde tó sáré jáde pé tó sáré blackmail orúkọ ọkọ ẹ̀ ní social media bíbá yìí ẹ máa tètè gbà ẹ ní mọ ní tó ṣẹlẹ̀ ní sáìdì kejì. Sanko Rasidi ò dẹ̀ ní anybody bá rojọ́ because ikú ọmọ ẹ̀ ká lára kò dẹ̀ wú kí ìdílé ẹ̀ bàjẹ́ ọwọ́ obìnrin ló ti wá. Síbẹ̀ yìí náà ní gbogbo tó ti gbé jáde kí ló wà tẹ wá ń sọ wípé ó fìyà jẹ ó sì gbá ó ṣàwò ṣé ẹ ti gbọ́ tẹnu Sanko Rasidi. Ikú ọmọ ẹ̀ bó ṣe dùn tó kò lè sí anything. Ṣèbí ìyàwó yìí ló yẹ kó wà nípò tí Sanko wà nísìn but òun ló ń tètè jáde láti fi tètè ó fẹ́ tètè jẹ́ kí orúkọ ó rí wípé kíní yẹn ò gó fara bó ṣe yẹ kó lọ ó tún wá gbọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ lọ láti fi méèkì owó àti láti fi borúkọ ọkọ ẹ̀ jẹ́. Ó lágbára gan o. Bàbá kan bẹ nílùú Ọ̀yọ́ Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là bóyá ẹ fẹ́ bọrí ẹ fẹ́ bọfá ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn ni wọ́n wà ní ìlú Péjúwa Sábó Ọ̀yọ́ Aláàfin bóyá sẹ́yìn ọ̀rọ̀ déédéé ẹ ṣòwò ẹ jèrè ẹ bẹ̀rẹ̀ sí ní ronú tàbí láti fẹ́ máa rò wípé akẹ́ para yín ẹ kàn sọ́dọ̀ àbáyé wọ́n wà ní ìlú Ọ̀yọ́ ní Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin Òjúpọ̀ṣẹ̀ Kẹrẹmọdé ọmọ Àtìbà ẹ ṣeun. Ara ẹ bá mi kálọ̀ o sọ́dọ̀ Àtàndá olórí àbọ̀là gbèsòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o gbogbo ayé ló lọ síbẹ̀ o. Ó dé o babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là erin ló mọjú igbó ẹ̀fọ̀n ló mọjú ọ̀dà ajá ńlá ló mọjú ọ̀kàsàlá lẹ̀ odò babaláwo kan bẹ lọ́yọ̀ Aláàfin tó mọjú kábàánì bọ̀rí ẹni torí ẹni fi gbẹ́ni débi rere Àtàndá olórí àbọ̀là ó gbọ́ fá ó mọ̀ pẹ̀lẹ̀ yánnayánná ó làbá máa pè ní ọ̀mọ̀ràn tí mo yóò gbé nínú karahun Àtàndá olórí àbọ̀là ìwọ́n tó fẹ́ gbé ìgbésí àṣeyọrí ó yẹ kó lọ bèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ iṣẹ́ rẹ ti ń dàrú mọ́ ọ lójú àlákàlà ni wọ́n lá tàbí ẹ̀ṣẹ̀ kan ní ń dà ọ́ láàmú òṣìṣẹ́ ò ní lárí òṣòwòṣòwò ò dèrè ọjà ẹ lọ bèrè kí ló fa sábàbí àìrójú àìráàyè wọ́n ní bórí bá ń bá wọn jà wọn akòrìṣà lẹ́jọ́ sí ti ń bá ní ìjà bí òṣòrí ẹni ẹ lọ kàn sí babaláwo Ifábùkọ́lá Ifá Glory Àtàndá olórí àbọ̀là ìlú gbájú wa Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí ká pé bàbá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080 38 34 86 30 Àtàndá olórí àbọ̀là gbogbo wa lọ̀rọ̀ wa ò níyànjú.